Wọ́n pariwo ń bí o. Ẹjọ́ ẹ̀dá náà rẹ̀. Ẹ̀sùn lẹ́yìn sí. Máa gba ìpàdé wọn lé ikú rẹ̀. À ń ṣe kọ́ lọ́mọ Mo ní ó dìde ìyàgbẹ́ sánú rẹ̀. Ọmọ yóò ní ó dìde ìyàgbẹ́ sánú rẹ̀. Ẹ̀yà bẹ̀rẹ̀ ẹ̀yà dání o. Ọmọ yóò ní ó dìde ìyàgbẹ́ ní o. Ọmọ yóò ní ó dìde ìyàgbẹ́ sánú rẹ̀ aláàjì o. My. Dúró ṣe ìgbọ́ ẹ̀rí ká bẹ̀rẹ̀ dání kó wá náà. Ẹni sùúrù lọ́dọ̀ pẹ́. Ó yẹ máa bọ̀. Òbílẹ̀ súnmọ́ ìjọ. No, mo ní kí wọ́n jẹ́ kí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò. Ẹ̀rọ. Wọ́n máa bọ̀. Ọmọ ìkẹtàdà. Wọ́n lọ tọ́lẹ̀. Níbo ló sì lọ tọ́lẹ̀? Pẹ̀lú nature ẹ̀yẹn. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ báyìí. Hello. Fún 10 pèsè yẹn la fi ń stream. Wọ́n á pé ẹwà pẹ̀lú wa ní ọjọ́ Sátidé ní ìjẹta. A gbé màdámù ìwá sórí ẹ̀tọ́. Àyẹ̀lá ní ìdènàlọ́wọ́ yìí. Níbi ẹ̀sẹ̀ èèyàn kan fún wa ní 50,000. Ṣùgbọ́n àmọ́ tó ṣẹlẹ̀. Wá 1,000, 50,000 pọ̀ owó táwọn èèyàn fún wa. Owó tí ìyá ìbá rí bá lé 100,000 díẹ̀ ló fi lé báyìí. Ìyá àti àwọn ọmọ rẹ̀ ìkejì ó lọ sí wọ́n lọ dọ́wọ́ tẹ́lẹ̀ ó lọ toilet ní ò jẹ́ kí ó wà ní ọmọ 18 years. À ń fi hàn yín lọ́jọ́ yẹn bí wọ́n ṣe rí. Wọ́n bí ìyá ìbáyìí ṣùgbọ́n kì í ṣe pé ẹsẹ̀ tí wọ́n náà balance nígbà tán bí wọ́n ní bowleg. Àwa rò pé deficiency of calcium ni ṣùgbọ́n torí pé a kì í ṣe medical doctor, we don't have the authority to tell you that this is exactly what is happening. We cannot say that. We don't know. Àwa kàn rí pé wọ́n ṣe rí nù. Àwọn kan kò sọ wọ́n ṣe padà dà báyìí. Ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n bí náà rí báyìí. Wọ́n sì ń ságbé jẹun. Bóyá agbé ẹ̀ sì wù wọ́n àbí kò wù wọ́n mọ́ àtàwọn ọmọ wọn yìí náà wọ́n fẹnu ara wọn sọ. Ṣùgbọ́n tó máa ń fẹnu ara wọn sọ tí ẹ̀yin ọmọ Nàìjíríà nílẹ̀ àti lókè òkun bá fi ràn wọ́n lọ́wọ́ wọn tó gbọ́dọ̀ padà bẹ̀ mọ́ wọn á fọwọ́ bọ̀wé lọ́dọ̀ wa. Tí ẹ bá rántí nínú ọ̀rọ̀ tá a sọ lọ́jọ́ yẹn ó súnmọ́ kí ìyá ìpadà sọ ọ̀kan má lọ bẹ̀ mọ́ torí pé ẹni tán jọ ní ọ̀rọ̀ yẹn náà ti wá bí. Wọ́n lẹ́ẹ̀ ti lé lọ́wọ́ èèyàn kan wọ́n lẹ́ni ẹ yáwó lọ́wọ́ àwọn ọ̀rọ̀ owó dà wọ́n pọ̀ wọ́n ní 50,000 ẹgbẹ́ mo fi wọ́n ní sí wọ́n ní 50,000 ẹni ẹ̀dẹ̀ nìkan kó kúrò ní láì fún wọn lówó tí wọ́n san. tó ẹni ẹ lówó kẹrù wọn bọ́ta ṣùgbọ́n kò síbi tí bàbá ìfẹ́ lọ àtàwọn ọmọ rẹ̀ wọ́n bá kẹrù wọn bọ́ta. Wọ́n ṣe alábàápàdé ìkan nínú àwọn èèyàn wa dáadáa wọ́n jọ mọ̀wé wọ́n sì tún jẹ́ ẹlẹ́yinjú àánú dáadáa láwùjọ. Àwọn ni wọ́n mú wọn wá sí ọ̀dọ̀ wa àwọn ni wọ́n júwe ọ̀dọ̀ wa fún wọn pé ká máa bọ̀. Ó jẹ mí lówó ó sì sanwó tó jẹ mí
ó ní kókó inú ilé rẹ tí mò ń gbé tí mo rent owó wo ni màá fi gbà mí tó bá ní kó jáde owó wá ó ní wọn gbọ́dọ̀ padà lé lọ́jọ́ yẹn làwọn ti jáde ọmọ wọn kékeré kejì ó ní wọ́n sọ àwọn ọmọ ìyá yẹn sọ wípé òun fọ́ òun lójú òun náà kí wọ́n fọ́ ìyẹn bá sá jáde nù ní ló fi ṣalábàápàdé bàbá tí ó mú wọn wá bá wa orí bàbá wa ni wọ́n ọ̀mọ̀wé ni wọ́n ẹni ìlú àwùjọ ni wọ́n nígbàgbọ́ pé tó bá dọ́dọ̀ wa á ṣègbìyànjú tágbàrá wa ká iná fi ṣe bẹ́ẹ̀ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọ́n ṣe wọn. ká tó pọ̀ lórí ètò lọ́jọ́ yẹn ọ̀rẹ́ wa kan láti United Arab Emirates Àjàṣà ó fún màmá yìí nílé tí ọmọ gbé lápẹtẹ wọ́n máa gbé bẹ̀ ó ń stop ní wọ́n máa gbé bẹ̀ títí tí Ọlọ́run fi yọ̀ǹda ọ̀dọ́ tiwọn náà fún wọn ilé táwọn náà máa gbé Yorùbá mọ̀ bóyá wọ́n ti gba kí báyìí bóyá wọ́n ti gba kí o a ṣe presentation of key láàbù wọn kí ilé tí wọ́n máa gbé lẹ́nu a plot of land látọ̀dọ̀ PS Homes and Property ibi táwọn náà kọ́lé sí ọjọ́ ẹ̀ náà wọ́n ti fún wọn ní ilé lọ́jọ́ yẹn so afẹ́ kí story àwọn ẹbí change ní story tí náà bá ti ń dùn lọ́wọ́ ó sì lè change sí kó sì dùn sí ní rere ṣe má gbàgbé orin tá a máa ń kọ ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀. ẹ ṣe ká lọ sọ́dọ̀ màdámù orúkọ yín màdá. orúkọ mi Ṣàfẹ́ Bámiyọ̀ Alimot. Ajíṣàfẹ́ Bámiyọ̀ Alimot ọmọ ìlú wo ni. ọmọ Ondo State ni. ọmọ Ondo State níbo ni ní Ondo State. Ọ̀wọ̀ Township. ọmọ Ọ̀wọ̀ nílùú Ondo State nípínlẹ̀ Ondo kí ló ṣẹlẹ̀ gan-an. láti Ìbàdàn ti bí mi ìlú Ìbàdàn náà bí mi sí pólì Ìbàdàn mo ti ṣetán. kọ́ọ̀sì wo lẹ ṣe ń pólì Ìbàdàn. computer science. ṣùgbọ́n tí mo ṣetán mo marry sí Ondo State. ṣùgbọ́n tí mo marry láti bẹ́ẹ̀tì mo ní bolẹ̀. so mo dẹ̀ ní ọkọ wọn ṣiṣẹ́ gidigidi jù mí. ṣùgbọ́n tí mo bí first born mi láti kó challenge. Ìgbà tí mo bí second born mi náà òun náà wá challenge. so mo ṣáà ń tọ́jú wọn bẹ́ẹ̀. so last 3 years ọkọ mi ń gbé mi lọ a fẹ́ lọ ra nǹkan ní ọjà Ṣàngó so aṣáàní àtìlẹ̀ yẹn wá pa pọ̀ tó ló affect ẹsẹ̀ mi ṣùgbà tí wọ́n wá tó tí má fẹ́ náà wò sí ẹsẹ̀ mi ò balance mi tó ní mo fi lo walking stick ṣùgbà tó wá tó ẹsẹ̀ yẹn tí kò balance mi àtìlẹ̀ yẹn dẹ̀ affect ojú ọkọ mi torí tó ti ń ṣiṣẹ́ torí driver ní poster wọ́n wá ní kò lè drive mi torí ojú yẹn ṣáà fún wa lówó sowó tán fún wa ọ̀síláàtì là ń lò láti sanwó orí aṣáàfin jẹun bá tí lèyìn wá tán mo wá sọ orúkọ mi pé Ìbàdàn ni mo kú ti kúrò náà jẹ́ kí n lọ sí Ìbàdàn máa lọ wáṣẹ́ tí wọ́n ti máa dé lùbàdàn gbóbi tí máa ti wáṣẹ́ dé wọ́n bá ti rí mo ṣe rìn wọ́n á máa dáṣì mí nìkan gbàgbé gan máa káwọn kí n síìkì mi sínú pólíbà mi nífẹ̀ẹ́ káwọn tí máa ti àdìdé tí mo fẹ́ máa lọ aṣáàní tì ṣàn fún mi lórí kàn wá sọ orúkọ mi pé o máa lọ máa tọrọ owó máa máa dájọ́ ń bẹ̀ tí má gádà owó yẹn máa fi bẹ̀rẹ̀ business so mo wá máa ń dájọ́ everyday 300 so mo wá pàdé láńlẹ́jì mi wọ́n wá ní kí n jẹ́ ká fowó yẹn taṣọ pátì. ẹ má dákọ wọn mọ́ for now. wọ́n ṣàní wọn fún mi lówó yẹn wọ́n wá ní ká kúrò nílé sórí tí ń tírẹ́tì wa ọmọ mi kékeré ó lọ tọ́ílẹ̀tì ó sá kúrò nílé lóhùn wà lé mọ ìbí ṣáà ní ìní kúrò nílé yẹn pé àbí tí wọ́n bá fún mi ní sweaty ọkọ mi náà ti kúrò nílé fún wọn so wọn aṣàpàdé aláàánú jọ ní àpàdé commissioner of justice tó wọ́n pe Mr. Oríyọmí Hamzat wọ́n ní àwọn ọmọ pé ká bá dọ́dọ̀ wọn máa assist wọn so bí story ni ṣe lọ nìyẹn sí. kí lẹ fẹ́ lọ́dọ̀ àwọn ọmọ Nàìjíríà. mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kọ́ ràn mí lọ́wọ́ sà torí àti ẹgbà òjò àti ìgbà oòrùn kò sí ìgbà atẹ́gùn ìdájí gbogbo aládùúgbò mi mọ aago 4 àbọ̀ ìdájí ni mo ti máa ń jí kúrò nínú ilé tí máa fẹ́ lọ máa tọrọ owó mi
òun apámi ẹ̀rí kóhùn níra lóbi tí mo torí aago 6 ìrọ̀lẹ́ máa ṣe close bí tí màá ṣàdúrà lọ sí ṣàdúrà lọ sí so ló mú kóhùn ní bá so mo ní ìrànlọ́wọ́ àwọn Nàìjíríà wọ́n fẹ́ padà gbé fíjọ mọ́ ìrànlọ́wọ́ tó àwọn Nàìjíríà bá lè ṣe fún un ọmọ kan ló à ń fún wọn ṣe láti ọ̀dọ̀ Oríyọmí Hamzat. Sọ̀rọ̀ sókè dáadáa. Kí ló fẹ́ látọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà? O fẹ́ kẹ́ tọrọ owó mọ́? O fẹ́ kàn ṣàánú yín kẹ́ má tọrọ owó mọ́? Ok, madam, irú business wo lẹ fẹ́ ṣe tẹ́ bá rówó? Àwọn drinks lówó yìí kẹ́ máa ta. Provision oríṣiríṣi àwọn drinks yẹn lówó yìí kẹ́ máa ta ní carton. Ṣé ẹ ti rí ilé yẹn? Lápẹtẹ. Ṣé ẹ láìkì ẹ? Ẹ láìkì bẹ̀? Ṣé o láìkì bẹ̀? Ọlá ó wà òkè. Yà ìkẹta kejì tó jẹ́ ẹ̀gbọ́n ọmọ yìí wọ́n ní ó lọ tẹ́lẹ̀. Ẹ́ oníyàwó ló lè bá a lọ. Ṣé o ti lọ sí pẹ́ẹ́lí? Pẹ̀lú wíìchì ẹ̀ ní oṣù lọ, ọ̀dà kan náà ní ra wíìchì ẹ̀ fún àwọn ìpàdé méjì lórúkọ wọn. So wọ́n ní University of Ibadan làwọn wà. So wọ́n kàn bá àpàdé ìjọ ìlú àti ẹ̀gbọ́n rẹ̀ ló ṣe pọ̀. So wọ́n á ní kí ní kan fẹ́ràn nǹkan. Ìyá mi kò fún ọmọdé kó tẹ̀ wọ́n wá ìfún tó kò fún un. Ṣé ká bá máa fi délé ká bá máa yọ owó mọ́tò? Agídí ni tó lè dá délé contribution tó wọn lọ. Wọ́n dẹ̀ tó bá dá ti fọ́lọ́ ìdìbò tó dẹ̀ ti fọ́lọ́ ìdìbò. Wọ́n pè mí, wọ́n bá ara rẹ̀ sí 6,000 wíìchì ẹ̀ ní àwọn méjèèjì. Ok. Ẹ jẹ́ kí wọ́n lọ kí ilé ilé lọ. Ó máa ń parọ́ self-contained. Ọjọ́ náà kò owó báyìí. Ibẹ̀ náà lẹ́ẹ̀tì kó lọ sí ilé ìfọ̀kọ̀ yìí náà. Ẹni tó ní ká fún ilé tí ẹ máa gbé náà ní Àjàṣà. Mr. Àjàṣà láti United Arab Emirates. Wọ́n jẹ́ kan lára àwọn olólùfẹ́ wa. Àwọn ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Toycom Hajj and Umrah Services. Toycom Hajj and Umrah Services. Àwọn ni wọ́n ní ká fún ìlú ìlú. Ẹ fẹ́ lọ́wọ́ PS Homes and Properties. Táwọn náà pè ní the plot of land. PS Homes and Properties. Ṣé o ẹ máa rí ṣe ọwọ́ táwọn nìkan ní láíláí ẹ ní dẹ́ni rẹ o. Mo ṣe ọlọ́run máa kí mo ṣe ìrìnfẹ́ tí mo ṣe sà. Mo tún dúpẹ́ lọ́wọ́ Mr. Àjàṣà. Ọkàn yá balẹ̀ ọ̀tá ò ní rí nínú mo ṣe ẹ̀ máa mọ̀ ṣe lọ. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Oríyọmí Hamzat. Olóòtú pẹ́ gan tí mo bá ọmọ Nàìjíríà bọ́lá tí wọ́n á nígbà tí ń tọrọ wọn ní kájọ sí ọ́fíìsì. Oríyọmí Hamzat máa sọ wọ́n pé èrò ti máa ń pọ̀ jù
pé ọkàn ẹ̀ ti pọ̀ jù pé òkè bá ní ká wá pálẹ̀ máa kọ́ ṣùgbọ́n a dúpẹ́ para nígbà láti ẹ̀ máa rà nígbà o ẹ̀ máa mọ̀ ọ́ ṣe ni o ọwọ́ tá ò ní ká ní o iṣẹ́ ọlọ́run máa bùkún ní o mo tún dúpẹ́ lọ́wọ́ Professor Mr. Oyèwọ̀ Professor Oyèwọ̀ àti Professor Ọládèjì iṣẹ́ máa mọ̀ ọ́ ṣe o àti Mr. Ọládélé náà àwọn náà Commissioner of Justice àti Director of Medi tẹ̀sán mo kọ wọn. inú ti dùn jù ẹ ṣe inú yóò ní báyìí. inú àwọn àbùkún ẹ̀kọ́ ayọ̀ ni mò ń sún ìbànújẹ́ òní wọlé mi àríṣí ọjọ́ ìlú mi ò lè gbàgbé láyé torí mo sọ ọ́ mo ní tí wọ́n wá sí Ìbàdàn ọ̀rọ̀ mi àdáyé mo lè wá sí Ìbàdàn ọ̀rọ̀ mi dáyé láyé ṣe o. Mo nígbàgbọ́ pé wọ́n tún máa padà wá láìpẹ́ láì jìnnà account number tá a fi síbẹ̀ yẹn donate widows smile sí káfí establish woman yìí a ti ní 100,000 more than 100,000 lọ kò tí kò 120 tá a ti ní wá sí lọ sí 500,000 láìpẹ́ láì jìnnà tó bá ṣe pòní ló pé òní náà láàfin ìjẹ̀kú bó sọ̀la ló pé ọ̀la náà láàfin so mo rọ̀ nítorí ọlọ́run èèyàn wa iye tó a bá wá rí tó bá wá wọlé o tó bá fi wá di ọjọ́ Friday iye tó bá wọlé tó bá fi di Friday a máa fún yín ní chẹ́ẹ̀kì iye náà so account number yẹn nìyẹn tó wà ní ojú ìwòran ẹgbẹ́ ṣé ń wò wáyé account number yẹn ní 1672002344 Ecobank ni ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ ẹ jẹ́ ká ràn yá yìí lọ́wọ́ kó má ṣàgbé mọ́ ó lóun fẹ́ máa ta àwọn nǹkan mímu ní pálí tó bá rí owó yẹn ẹ tún ti mú ẹnìkan kúrò nípò olóṣù nìyẹn. ẹnìkan náà send 15k. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àrùn. mo sọ. ok ẹnìkan wọ́n náà wọ́n send 50,000 sí. 15k 15,000. 15,000 ok ẹ ṣé mo dúpẹ́ o a máa yẹ̀ wò irú àwọn ọmọ yìí náà wọ́n lè padà sí school àwọn náà lè nírètí gidi fún ọjọ́ ọ̀la so ẹ ṣé mo dúpẹ́ o nǹkan yóò ní bàjẹ́ o ọlọ́run á dúró tẹ̀yìn náà o ẹ ṣeun o thank you so much God bless you sir.